Ẹ kú dédé àkókò yìí, ìròyìn yàjóyàjó ló wá sétígbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alárà, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yìí. Ìdí tí ọlọ́pàá South Africa fi mú pásítọ̀ ọmọ Nàìjíríà padà lẹ́yìn tí ilé-ẹjọ́ tú sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀. Àjọ ọlọ́pàá orílẹ̀-èdè South Africa ti fọwọ́ òfin mú pásítọ̀ Timothy Ọmọ́tọ̀sọ́ ọmọ Nàìjíríà padà lẹ́yìn tí ilé-ẹjọ́ tú sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ àtàwọn ẹ̀sùn míì tí wọ́n fi kàn án. Kọmíṣánná ọlọ́pàá Fani Mọ̀sẹ́mọ́lá tó fi ìròyìn náà léde lọ́jọ́ Àbámẹ́ta ọjọ́ 10 oṣù karùn-ún yìí sọ pé àjọ tó ń rí sí wíwọlé àti jíjáde lórílẹ̀‐èdè South Africa àtàwọn àjọ míì bíi NIU àti TRT ló mú pásítọ̀ Ọmọ́tọ̀sọ́ lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú òfin ìjọba lórí jíjáde àti wíwọlé sí South Africa. Àwọn aláṣẹ àjọ tó ń rí sí wíwọlé àti jíjáde kúrò lórílẹ̀‐èdè South Africa mú pásítọ̀ Ọmọ́tọ̀sọ́ ní East London láàárọ̀ Sátidé kété lẹ́yìn ìsìn ní ṣọ́ọ̀ṣì. Ẹ̀sùn tó dá lórí rírú òfin jíjáde àti wíwọlé sí South Africa ni wọ́n fi kan ọ̀gbẹ́ni Ọmọ́tọ̀sọ́, yóò sì fojú ba ilé ẹjọ́ lọ́jọ́ Ajé tó ń bọ̀. Ọ̀gá ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀. Lóṣù kẹrin tó kọjá ní ilé ẹjọ́ kan lórílẹ̀‐èdè South Africa pàṣẹ ìtúsílẹ̀ ọ̀gbẹ́ni Ọmọ́tọ̀sọ́ lẹ́yìn tó lo ọdún 8 lọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìyọnilẹ́nu fún ìbálòpọ̀ pẹ̀lú àwọn obìnrin ìjọ rẹ̀. Gbogbo ẹ̀sùn oníkókó 22 tó dá lórí ìfipábánilòpọ̀, ìyọnilẹ́nu fún ìbálòpọ̀ àti ìfinisí òwò ẹrú tí wọ́n fi kàn án ní adájọ́ náà yí dànù tí ó sì pàṣẹ pé kí ó máa lọ ní àlàáfíà. Adájọ́ náà sọ pé lóòótọ́ ni ọ̀rọ̀ ẹnu pásítọ̀ náà kò fẹsẹ̀ múlẹ̀ tó, àmọ́ adájọ́ ní ìgbìmọ̀ olùpẹ̀jọ́ gan kò ṣe àgbékalẹ̀ ẹjọ́ náà bó ti tọ́ àti bó ṣe yẹ. Pásítọ̀ Ọmọ́tọ̀sọ́ sọ fáwọn akọ̀ròyìn lẹ́yìn ìdájọ́ náà pé inú òun dùn fún ìdájọ́ eléyìí tó wáyé o. Ilé ẹjọ́ tó pàṣẹ wípé káwọn èèyàn tó ń jẹjọ́ pẹ̀lú pásítọ̀ Ọmọ́tọ̀sọ́, Lusanda Sulani àti Sikiswa Sito náà máa lọ lálàáfíà. Ọdún 2017 ni wọ́n mú ọ̀gbẹ́ni Ọmọ́tọ̀sọ́, pásítọ̀ ìjọ Jesus Dominion International JDI ní South Africa lórí ẹ̀sùn oníkókó 22 tó dá lórí ìfipábánilòpọ̀, ìyọnilẹ́nu fún ìbálòpọ̀ àti ìfinisòwò ẹrú. Pásítọ̀ Ọmọ́tọ̀sọ́ lòun jẹ̀bi gbogbo ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn òun. Kódà wọ́n gbé ìgbẹ́jọ́ náà sórí afẹ́fẹ́, èyí tí ọ̀pọ̀ èèyàn láǹfààní láti wò káàkiri orílẹ̀-èdè South Africa. Ọ̀pọ̀ àwọn ọ̀dọ́bìnrin ló jẹ́rìí tako pásítọ̀ Ọmọ́tọ̀sọ́ wípé ṣe ló máa ń mú àwọn lọ́kọ̀ọ̀kan tí yóò sì padà tọrọ ìdáríjì lẹ́yìn tó bá ti rí àwọn tán. Àmọ́ adájọ́ Hans Koma ti ilé-ẹjọ́ gíga Eastern Cape tako ìgbìmọ̀ olùpẹ̀jọ́ náà. Adájọ́ ní ìgbìmọ̀ olùpẹ̀jọ́ kùnà láti fìdí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan pásítọ̀ náà àtàwọn méjì míì múlẹ̀ dáadáa. Ìgbẹ́jọ́ pásítọ̀ Ọmọ́tọ̀sọ́ ní àkọ́kọ́ irú ẹ̀ tí wọn yóò kọ́kọ́ gbé sórí afẹ́fẹ́ ní South Africa, níbi tí ìwà ìfipábánilòpọ̀ ti wọ́pọ̀ jù. Ọ̀pọ̀ èèyàn ló sọ̀rọ̀ lórí ìgbẹ́jọ́ náà tí wọ́n sì fẹ́ mọ irú ìdájọ́ tí ilé ẹjọ́ yóò gbé kalẹ̀. Orílẹ̀-èdè South Africa wà lára àwọn orílẹ̀-èdè tí ìwà ipá sáwọn obìnrin ti wọ́pọ̀ jù lágbàáyé. Láàrin ọdún 2023 sí ọdún 2024, àkọsílẹ̀ fi hàn pé ẹ̀sùn ìfipábánilòpọ̀ 42,042 àti 500 làwọn èèyàn mú lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ní South Africa, èyí tó túmọ̀ sí pé ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ 104 ló ń ṣẹlẹ̀ lójoojúmọ́ lórílẹ̀‐èdè náà. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alárà, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alárà 24, bàbá gbogbo.